ah ẹ̀yin lólùfẹ́ mi kò jẹ́jẹ́ bẹ́ẹ̀ ẹni kan dá padà kò jẹ́jẹ́ bẹ́ẹ̀ àfọwọ́ play ẹ gbọ́ ṣé lóòótọ́ ni ẹ gbọ́ ṣé lóòótọ́ ni wọ́n ti lọ sin Mohbad ní bòńkẹ́lẹ́ tí wọn ò fẹ́ kẹ́nìbọ́dì mọ̀ ẹ jọ̀ọ́ gbogbo ẹ̀yin lólùfẹ́ kan nìyí gbogbo ẹ̀yin lólùfẹ́ Ẹlẹ́yẹlé Global ọ̀rọ̀ yìí ṣókùnkùn sí mi o ó dẹ̀ jẹ́ ìyàlẹ́nu fún mi nígbà tí mo gbọ́ information yìí pé ṣé ó lè jẹ́ bẹ́ẹ̀ ṣá àbí ọ̀rọ̀ àhesọ ni àbí ọ̀rọ̀ tí kò múnádóko ni torí tí n bá ní kò yà mí lẹ́nu bàbá ńlá rọ ni mo pa òkú Mohbad ò ń ṣe òkú tó lè sin ní bòńkẹ́lẹ́ òkú Mohbad ò ń ṣe òkú tó lè sin ní pàjáwìrì. We are talking about celebrity. We are talking about ológo ọmọ. We are talking about gbajúgbajà olórin tí wọ́n dé ẹ̀mí ẹ̀ ní ègbodò. Àwa ń gbọ́. Àwa ń gbọ́ fèrèfèrè. Lẹ́nu ẹnu tí mo ti gbọ́, ó yà mí lẹ́nu. Ẹ máa fi ti ara yín gbọ́ o. Ẹ̀yin náà máa fi ti ara yín gbọ́. Ọ̀rọ̀ wọn ni wọ́n pé kọ́. Ẹlẹ́yẹlé kọ́ ló sọ o. Ẹ máa fi ti ara yín gbọ́. Bí mo ṣe fẹ́ sọ fún yín bẹ́ẹ̀ bí mo ṣe ń sọ yìí bẹ́ẹ̀ lẹ́yìn náà ṣe máa fi ti ara yín gbọ́ pé wọ́n ní kódà nígbà tí mo gbọ́ ọ̀rọ̀ yẹn tí mò ń gbọ́ wọn kọ́ lanu báyìí bí ẹni pé ẹnu mi ò ṣe é pàdé mọ́ but máa wò pé no kò jẹ́jẹ́ bẹ́ẹ̀ no ọ̀rọ̀ àpárá ni bóyá àwọn tó ń fi information yẹn síta ẹ má ṣì mí gbọ́ o bóyá àwọn tó ń fi information yẹn síta bóyá wọ́n fi fẹ́ wo reaction àwọn audience bóyá wọ́n fi fẹ́ wo reaction àwọn olólùfẹ́ justice for Mohbad bẹ́ẹ̀ mi ṣe lè pé nìyẹn o gbogbo ẹ̀yin olólùfẹ́ mi gbogbo ẹ̀yin olólùfẹ́ kan nìyẹn ẹ jọ̀ọ́ mo bẹ̀ yín ẹ bá mi share fídíò yìí tẹ́ ẹ bá wá share fídíò yìí ẹ máa bá mi fi mẹ́sẹ̀gì yẹn sábẹ́ comment section pé kí àwọn èèyàn kan má ti jà kí àwọn èèyàn má ti take action torí pé kí ni bíbélì ní ká wádìí ohun gbogbo dájú ká di èyí tí ó ń ṣe òtítọ́ mú èmi gan ti mọ̀ pé òkú Mohbad ó ti di ẹrù jẹ̀jẹ̀ òkú Mohbad ó ti di nǹkan tó ń ba bàbá Mohbad lẹ́rù pé níjọ́ tí n bá máa lọ sin ọmọ yìí kí ni nǹkan tó lè ṣẹlẹ̀ kí ló lè ṣẹlẹ̀ and lótìtọ́ àti lódodo bákan méjì ni o sísìn òkú Mohbad ó lè lọ peaceful sísìn òkú Mohbad ó dẹ̀ lè dá controversy sílẹ̀ bákan méjì ni pẹ̀lú awọ́ tí àwọn ọlọ́pàá àti àwọn judge àtàwọn adájọ́ tó fi mú kéèsì yìí kò sẹ́ni tó mọ nǹkan tó lè ṣẹlẹ̀ nígbà tó bá fẹ́ sin Mohbad èmi gan ò lè sọ ẹ̀yin gan tẹ́ ẹ bá sọ pé nǹkan báyìí ló máa ṣẹlẹ̀ a kàn ń gẹ̀ẹ́sì ni ó lè lọ peaceful ó dẹ̀ lè fa controversy bákan méjì ni ó lè fa wàhálà ó dẹ̀ lè lọ peaceful a ò tí lè sọ pé nǹkan báyìí ló máa ṣẹlẹ̀ èmi ti ń ro kíní yẹn tẹ́lẹ̀tẹ́lẹ̀ pẹ̀lú bí kéèsì Mohbad ṣe ń lọ pé àwa ń gbọ́ fèrèfèrè pé wọ́n ní wọ́n ti lọ sin ní bòńkẹ́lẹ́ pé ìkan nínú àwọn fámìlì bàbá Mohbad àbí kan náà àwọn ọ̀rẹ́ bàbá Mohbad òun ló lead wọn lọ ṣó lè jẹ́ òótọ́ ṣá èmi doubt o wàláì tàláì mo doubt but mi ò gbọ́dọ̀ gbọ́ ohun fàmíjì báyìí kí n má wà fún ẹ̀yin lólùfẹ́ mi torí mi náà ni mo sọ fún yín pé gbogbo bá ṣe ń lọ mi ò ní jẹ́ kí etí yín di sí nǹkan tẹ́ máa wá ṣe fún mi sí ní ẹni pé bí mo ṣe ń bẹ̀yìn ẹ bá mi share fídíò yìí ẹ bá mi share kó go viral fún ẹ̀yin tó yẹ pé gbà àkọ́kọ́ lélẹ́yìí tẹ́ kọ́ máa kọ́ sí péjì ẹ subscribe sí Ẹlẹ́yẹlé Global TV mo wá fẹ́ kẹ́ ẹ tẹ like kẹ́ wá fi èrò ọkàn tí yín hàn lábẹ́ comment section àmọ́ ẹ má ti jẹ́ ká jà ẹ má ti jẹ́ ká take action ẹ jẹ́ ká wádìí ohun gbogbo dájú ká wá di tó ń ṣe òtítọ́ mú ẹ wá gbọ́ látẹnu Dr. Kemi Olunloyo ẹ má bá mi ká lọ. I don't know what's going on, but I don't know whether it's my camera.
a very expensive Samsung. Oh, I don't know whether it's TikTok, but I'm trying to use the blur background and now it's not working. Anyway, I heard that Mubad has been buried by Wumi's family. And by Wumi's family. I don't know anything about it, but the person that organized the funeral and buried the person is one of Mubad's father's friends, and they said that's why they don't talk about Mubad. Ǹjẹ́ gbọ́ nǹkan tí Dr. Kemi Olunloyo sọ? Ó ní Mubad has been buried by Wumi's family, but ìkan nínú àwọn ọ̀rẹ́ bàbá Mubad ó wà ńbẹ̀. Ẹ jọ̀ọ́, níbo náà ti ń ṣerú ẹ̀ nílẹ̀ Yorùbá tó bá jẹ́ pé lóòótọ́ ni o, gẹ́gẹ́ bí mo ṣe sọ, kó má jẹ́ pé bóyá wọ́n fẹ́ fi wo reaction our public, kó má jẹ́ pé wọ́n fẹ́ fi wo nǹkan tí our justice for Mubad ta fẹ́ ṣe, bóyá wọ́n fẹ́ fi wo reaction wa ni o. Tí ò bá jẹ́ bẹ́ẹ̀, níbo náà ti ń ṣerú ẹ̀ ní ilẹ̀ Yorùbá? Bàbá ọmọ wà láyé, ìyá ọmọ wà láyé, orúkọ tó tóbi ni Alọ́ba, ó ní fámìlì, kò ṣe pé bóyá òkú tí wọn ò mẹbí tí wọn ò máa rẹ̀ tó wá sọ wípé fámìlì ìyàwó òun ló lọ sí. Ẹjọ́, who does that? Ta ló ń ṣerú ẹ̀ ní ilẹ̀ Yorùbá? Tí bàbá Mohbad ṣì wà láyé, ṣé òun ló fún wọn ní go ahead ni? So Alọ́ba ò ní lè sin ọmọ ẹ̀, so àwọn ẹbí ìyàwó ló máa lọ sin ọmọ. Ibẹ̀ ni mo ti get it wrong pé no, bóyá wọ́n fẹ́ fi wo reaction our public ni. But mo mọ̀ pé ẹ̀yin olólùfẹ́ mi tẹ́ wà lórí ìkànnì, ọlọ́gbọ́n ni, olóye ni, onílàkàyè ni, mo mọ̀ kẹ́ máa dígì ọ̀rọ̀ yìí, ẹ máa dígì ọ̀rọ̀ yìí. Mo fẹ́ kẹ́ bá mi fi èrò ọkàn yín hàn lábẹ́ comment section. Ẹ bá mi share fídíò yìí. Ṣé ẹ ti rí ìdí tí a ṣe gbọ́dọ̀ share fídíò yìí? Gbogbo ẹ̀yin tẹ́ bá come across fídíò yẹn, jọ̀ọ́ ẹ share. Ẹni tó yọ ọmọ fún yín kò ní gbé yín lọ́mọ lọ. Ẹrù tàbí amọ̀ kì í tú, wọn ní dìsẹ́nà ọ̀nà yín lágbára ọba mi Èdùmàrè. Ẹ bá mi share fídíò yìí. Ẹ̀yin tó ayé gbàgbà kan lélẹ̀ tẹ́ come across page Ẹlẹ́yẹlé Global, ẹ subscribe. Ẹ gbọ́ àwọn èèyàn ṣe ń subscribe. Gbogbo ẹ̀yin tẹ́ subscribe, tẹ́ ẹ ti subscribe, tẹ́ ẹ subscribe lọ́wọ́lọ́wọ́, tẹ́ ẹ tún ṣe máa subscribe. Mo gbàládùá fún yín, ọwọ́ tẹ́ ẹ fi ń tẹ́ subscribe yẹn, ẹ kò ní fi gbọ́mọ sí lágbára ọba mi Èdùmàrè. Ẹ jẹ́ ká máa gbọ́ lọ. Ó yà mí lẹ́nu o, family Wunmi ló lọ sí Mohbad, kò jẹ́ bẹ́ẹ̀ wọn ò tí ì sí Mohbad eré ni. Anymore. But they're still talking about the DNA test, and I hope they will do this DNA test. Now, Wunmi doesn't show the face of her son anymore. You know why? Bóyá kẹ́ tún gbọ́ láti ìbẹ̀rẹ̀, ẹ gbọ́ láti bẹ̀rẹ̀. I don't know what's going on, but I don't know whether it's my camera. This is a very expensive Samsung. Or I don't know whether it's TikTok, but I'm trying to use the blur background and now it's not working. Anyway, I heard that Mubad has been buried by Wumi's family. And I don't know anything about it, but the person that organized the funeral and buried the person is one of Mubad's father's friends. And they said that's why they don't talk about Mubad anymore. But they're still talking about the DNA test, and I hope they will do this DNA test. Now, Wunmi doesn't show the face of her son anymore. You know why, right? Because the child's face is changing. Omo yojo Mohbad mo, utinjo real father. So, kò sí reason to mama fi hide ojú Liam àti ẹ̀gbọ́n àwọn Tọ́kẹ́mákinwá àti Priscilla. Ṣé àwọn yẹn bímọ ni and all that, but Liam ti gbìyànjú ti rí. Why hide ojú ẹ̀ sí? Because wọn gbé bàbá yẹn lójó real father. Now, spending lọmọ yẹn jọ. I'm not saying spending is the father, but wọ́n arrest spending. Wọ́n fún ní bail. Wọ́n arrest Wunmi. All this was done quietly. Wọ́n fún ní bail. And just like I said, done quietly. If they have actually buried Mohbad, that was probably done quietly too. The reason that she arrested spending was because one of the pharmacy Udema were charged already in the case. A retrial kokon, spending and the nurse out of a trying him. However, spending agreed by IGP. Okay, a better punio. People want to DNA test. Liam. Because as I told you, we will be in Malian house. But
Yeah, ẹgbọ́n nǹkan tí Dr. Kẹ́mi Olúnlọ́yọ̀ sọ. Wọ́n ní Wùnmí ti bá ọ̀pọ̀lọpọ̀ èèyàn ní àjọṣepọ̀ ifun nínú Malias house. Wùnmí fúnra rẹ̀ gan kò lè sọ pé ní báyìí ló lọ́mọ. Òun fúnra rẹ̀ gan kò lè identify ẹni tó lọ́mọ. But kí ló tún wá kan IG láti lọ bá ṣe DNA? Ṣé ID náà ẹ̀dọ́ bóyá mi ò dẹ̀ gbọ́ dáadáa? Ẹ jẹ́ ká gbọ́. Bóyá mi ni mi gbọ́ dáadáa. Ẹ jẹ́ ká gbọ́. Pẹ̀lú Liam, because as I told you, gbogbo èèyàn ní Wùnmí bá sùn ní Malian house, but ó ti agree sí DNA test. Was it done or was it not done? I don't know. Ẹ̀dọ́ ìfẹ́ tún bẹ̀rẹ̀ gbọ́. Agree pẹ̀lú IGP, okay, ẹgbẹ́ tó kù nìyẹn, pé òun á ṣe DNA test pẹ̀lú Liam, because as I told you, gbogbo èèyàn ní Wùnmí bá sùn ní Malian house, but ó ti agree sí DNA test. Was it done or was it not done? I don't know. But this is what you have to leave. Okay, documentary my dad in June. This is what you have to leave this case with. Arguments about that boy's paternity. Because ìjà nígbà tó ń bọ̀ láti concert. Ìjà wá filter out láti inú mọ́tò wọnú ilé lọ sókè step. Ibẹ̀ ni gbogbo ìjà ti ṣẹlẹ̀ tí irin step gún Mohbad lẹ́yìn ọ̀run. Nígbà tí Wùnmí lù tọ́jọ́ ń jà. You can see Wunmi's forehead all swollen. It'll be funeral. So at the end of the day, I just wanted to update you on that. I generally don't call anybody in Nigeria anymore because me, not anybody more. I deleted my entire SIM card because leaving Nigeria was traumatic for me and I didn't me if I go come. So me reach Daddy Mohbad or anyone, but on our bury it quietly. So it is what it is. I'm just updating you. Dr. Kẹ́mi Olúnlọ́yọ̀. Èmi nìkan ni journalist to investigate case. How do I say that? I'm the only journalist that investigated the case. An activist also investigated the case. Yomi Fabi, I haven't been able to reach Yomi yet, but I have Yomi's contact and I'll find out if this is true. Because for now, there's a lot of things that didn't go well. For example, the toxicology test that Baba Mohbad wanted to do, an independent one that his lawyer said they would do in Germany or somewhere. They will send the sample to Germany. They never did it. The people that contributed money for that toxicology test to go to Europe, many of them were disappointed. They came to me, they reported this to me, and most of them are Nigerians in South Africa. What that we're going now? I really that we're going. If Baba Mohbad know one, independent toxicology test. So I've left the case. Multi-solve case, multi-solve manslaughter case ni Wunmi ló pa Mohbad Milosinja. Okay, manslaughter case ni, and she was never charged. So she got away with murder. Okay, manslaughter second-degree murder. But Mr. Fabi insists that it was not manslaughter, that it was first-degree murder and it was well planned. So it is what it is. Documentary stage, the nuance. I'm trying to do documentaries of all my stories. The Romani case, the Debanch case, all the different cases in AI. So they're going to launch Dr. Kemi J. Docs in June. Thanks for watching. Yeah. Ẹ ti gbọ́ láì tí Dr. Kẹ́mi Olúnlọ́yọ̀ ṣe. Okay, ẹ jẹ́ ká wá sọ láàrin èmi àti yín. Ṣó lè jẹ́ lóòótọ́ ṣá? Ṣó lè jẹ́ lóòótọ́ ni wọ́n ti sin Mohbad? Ṣó lè jẹ́ lóòótọ́ ni wọ́n ti lọ bo Mohbad mọ́lẹ̀ láì jẹ́ kí ẹnikẹ́ni mọ̀? Ṣé òkú Mohbad wá jókòó ajá, àbójókòó ẹran, àbójókòó ológbò tọ́kàn máa lọ bò mọ́lẹ̀ anyhow? Lọ́dọ̀ ti tèmi, lọ́kàn ti tèmi, èmi ò tí gbàgbọ́ o. Èmi ò tí gbàgbọ́ pé wọ́n lè lọ bo Mohbad mọ́lẹ̀ láláì ṣe wípé wọ́n ṣe proper burial fún. Èmi ò gbà o. Now ẹ̀yin tẹ́jọ́ lólùfẹ́ mi náà, kí lè rọ ọkàn tiyín náà? Kí lẹ̀yin rò níbi tọ́rọ̀ ìgbédè yìí? Ṣé ẹ rò pé ọ̀rọ̀ tí Dr. Kẹ́mi Olúnlọ́yọ̀ sọ yìí òtítọ́ wà bẹ́ẹ̀? Àbí òtítọ́ díẹ̀, irọ́ díẹ̀, àbí information yẹn kò kún tó, àbí káàrò lọ síbi tí èmi sọ tèmi suggest pé bóyá wọ́n fẹ́ fi mọ reaction àwa public, bóyá wọ́n fẹ́ fi mọ action tí àwa olólùfẹ́ Justice for Mohbad máa take,
bóyá torí ẹ̀ ló jẹ́ kán tó nǹkan yẹn síta ṣé àpapọ̀ àwọn pípù yìí kò sára tán lè dá o kò sí àrà tí wọ́n lè dá wọ́n lè sọ pé ẹ wo ẹ jẹ́ ká ṣe nǹkan kan àwọn pípù yìí tá a bá fẹ́ lọ sin Mohbad wọ́n má lè dájà lẹ̀ wọ́n má lè ṣe kinní kan ok ẹ jẹ́ ká jẹ́ kọ́kọ́ parọ́ náà pé àti sin blabla ká tẹ̀ wo reaction wọn tá a bá wá rí i pé reaction wọn ó lọ quietly a jẹ́ pé tá a bá lọ sí ní bòńkẹ́lẹ́ kò sí ohun tó máa ṣẹlẹ̀ náà lóòótọ́ but tá a bá ti rí i pé wọ́n ti ń jà wọ́n ti ń pariwo it means pé ká tètè yà sọ pé kò rí bẹ́ẹ̀ o Mohbad ṣì wà ní ilé ìgbókùsí o èmi rò bẹ́ẹ̀ ni o pé wọ́n fẹ́ fi wo reaction wa ni but tó bá wá lọ jẹ́ pé lóòótọ́ ẹ jọ̀ọ́ ẹ̀yin dádì mi ẹ̀yin mọ́mì mi ẹ̀yin bọ́dà mi ẹ̀yin sísítà mi kí lẹ rò pé ó máa ṣẹlẹ̀ tó bá lọ jẹ́ pé bí a lóòótọ́ bàbá Mohbad ó lọ́wọ́ sí bí fámílì àwọn Wùnmí bó ṣe lọ sín but ṣọ́ máa ń ṣe bẹ́ẹ̀ nílẹ̀ Yorùbá ṣá torí mi ò tí ì gbọ́ rí ní ilẹ̀ Yorùbá kọ́mọ kú ní fámílì A kó jẹ́ pé fámílì B ló máa lọ sín tí kò ṣe pé bóyá ọmọ tí kò níbi tí kò níran bóyá kálọ́mọ tí wọn ò mọ̀ rí sìn bóyá wọn kàn bókun ẹ̀ títì wọn ò mẹbi wọn ò máa rẹ̀ a lè níyà òkú ìjọba ni ìjọba lè lọ sin wọn bẹ́ẹ̀ máa ń sin wọn ẹ ti mọ bí àwọn ìjọba ṣe máa ń kó oògùn wọn pọ̀ tó máa ń lọ sin wọn ní máàsì ní ẹ̀ but ọmọ tó lẹ́bi tó lára ògo òdílé ògo àgbáyé àwọn yẹn pamílẹ́rìn omi ní parọ́ fún Ọlọ́run ó pamílẹ́rìn tó bá lọ jẹ́ pé lóòótọ́ nìkan tá a fi ń ṣeré yìí ló lọ já sóòótọ́ a jẹ́ wípé Alọ́ba family èèyàn burúkú ayé àtọ̀run tó ń pè wọ́n òun náà ń jẹ́ kódà bàbá Mohbad ti fi titi ẹ̀ ó ti fi kó bá complete entirely Alọ́ba family kò yọ ẹnìkan kánlẹ̀ nínú Alọ́ba mọ́ ẹbí Alọ́ba wọn ti di tó bá jẹ́ pé bẹ́ẹ̀ ni o ẹ má ṣì mí gbọ́ o tọ́lẹ́ lómi ni o sọ pé o tún bú bàbá Mohbad sí irọ́ o tó bá jẹ́ pé bẹ́ẹ̀ ni mo bú bàbá Mohbad bọ̀ tí kò bá kí n ṣe bẹ́ẹ̀ ọ̀rọ̀ yẹn ò lọ fún wọn bọ̀ tó bá jẹ́ pé bẹ́ẹ̀ ni a jẹ́ pé ẹbí Alọ́ba entire family Alọ́ba they are finished wọn kì í ṣe bí gidi wọn kì í ṣe bí rere wọn in fact kò jẹ́ ọmọ tó bá ya inú ẹbí yẹn ó ti ṣe bí yà tó bá lọ jẹ́ pé bẹ́ẹ̀ ni lóòótọ́ tó lọ ṣẹlẹ̀ níbo náà ti ń ṣe ẹbí Alọ́ba kú ẹbí Òdùmọ́sù àbí kí lorúkọ fámìlì Wùnmí òun ló máa lọ sin ọmọ àmọ́ ti bọ́ ẹ wò ẹ má jẹ́ kí n sọ̀rọ̀ jù ẹ má jẹ́ kí n sọ̀rọ̀ jù ẹ má jẹ́ kán sọ di pé kí la gbé kí lẹ jù ó ẹ má jẹ́ kán sọ dorí mọ́ mi lọ́wọ́ torí ní sinú wa sọ pé ọ̀gbẹ́ni kí la gbé kí lẹ jù torí bó ṣe ń dùn èmi lèmi ṣe fi ń sọ̀rọ̀ yìí o mo dẹ̀ mọ̀ pé ẹ̀yin olólùfẹ́ mi náà ẹ̀yin dádì mi ẹ̀yin mọ́mì mi ẹ̀yin ọ̀nkú mi ẹ̀yin náà ọ̀rẹ́ wa máa tọ̀sìn pé ṣó lè jẹ́ lóòótọ́ ṣá torí mo mọ̀ pé ó ṣeé ṣe kẹ́yìn kan ti gbọ́ but àwọn tí ò tí gbọ́ ló pọ̀ òun mo ṣe ní kẹ́ bá mi pín fọ́nrán yìí ẹ jọ̀ọ́ ẹ bá mi pín fọ́nrán yìí ẹ jẹ́ kó fò kó níyẹ̀ kó circulate ẹ jẹ́ kí gbogbo àwọn èèyàn gbọ́ kí wọ́n tètè bẹ̀rẹ̀ ìwádìí ṣé lóòótọ́ ni níbo náà sin sí ṣáwọn ẹbí Wùnmí ló sin lóòótọ́ kí ni rísìn tó fi rí bẹ́ẹ̀ ṣẹ́rù ń ba bàbá Mohbad pé òun ò lè sin ọmọ òun ni àbí ẹ̀rù ń ba Alọ́ba family àbọ̀ ń wò wípé tán bá ń fẹ́ lọ sí ìjà máa ṣẹlẹ̀ àbọ̀ ń wò wípé tán bá máa lọ sí wọ́n lè da gbogbo ẹ̀rù so àbọ̀ máa wò pé wọ́n máa wá ajáàkì òkú mọ́ ọ lọ́wọ́ kò tiẹ̀ yé mi mo kàn ń ru gbogbo ẹ̀mí òríro mo gbọ́ interview yẹn bí ẹ̀mẹ́ta bí ẹ̀mẹ́rin tó mo kàn ń dàjẹ́ sí ẹ̀ kí ló lè fà tó bá jẹ́ pé lóòótọ́ àfi kó má jẹ́ bẹ́ẹ̀ ṣá no àfi kó má jẹ́ bẹ́ẹ̀ mo dẹ̀ gbàládùá pé kò ní jẹ́ bẹ́ẹ̀ torí Mohbad òkú Mohbad ò kì í ṣòkú ewúrẹ́ kò dẹ̀ kì í ṣòkú àkùdàn kò dẹ̀ kì í ṣòkú pẹ́pẹ́yẹ tó kàn kú sẹ́gbẹ́ títì òkú ọmọ ológo ni wọ́n gbọ́dọ̀ sin bó ṣe tọ́ àti bó ṣe yẹ ẹni olùfẹ́ mi àwọn àgbàbọ̀ wọn ní ọ̀pọ̀ òrò kágbọ̀ afẹ́fẹ́ báyìí
gẹ́gẹ́ bá àwọn bàbá wa bó ṣe máa ń pa òwe nìyẹn wọ́n á ní ọ̀pọ̀ ọ̀rọ̀ kò kágbọ̀n afẹ́fẹ́ báyìí òun ló máa ń fẹ́ lọ a ò wá nítorí àwíjàre wọ́n ní kí tó tán lẹ́nu òun ló wá dífá fún pé a ò ní rí jù báyìí lọ mo fi iṣẹ́ yìí fún ẹ̀yin bàbá mi ẹ̀yin màmá mi ẹ̀yin ọlọ́gbọ́n ẹ̀yin olóyè ẹ̀yin onílàkàyè ẹ̀yin sísítà mi ẹ̀yin bọ́dà mi ẹ jọ̀ọ́ mo fẹ́ ká díìgì ọ̀rọ̀ yìí gẹ́gẹ́ bí mo sọ lẹ́kọ̀ọ́ pé bíbélì ní ká wá dùn gbogbo dájú ká di ìtúnṣe òtítọ́ mú mo fẹ́ ká díìgì ọ̀rọ̀ yìí ká rí di òótọ́ tó bá jẹ́ pé bẹ́ẹ̀ náà ní lóòótọ́ ká wá mọ orí ìgbésẹ̀ tá a máa gbé but láàrin mi àti yín èmi sì dá òtún kò lè jẹ́ bẹ́ẹ̀ o ẹ̀yin náà fi ọkàn yín hàn lábẹ́ comment section ṣó lè jẹ́ bẹ́ẹ̀ ṣá ẹ bá mi share fídíò yìí ẹ share ẹ jẹ́ kó go viral ẹ bá mi subscribe sílẹ̀ ilé Global TV kẹ wá tẹ like kẹ wá fi ọkàn tí náà hàn lábẹ́ comment section mo tún padà bọ̀ ire o.